A kú dédé àsìkò yìí yóò rọrùn fún wa láṣẹ Elédùà. Ìròyìn fẹ́lífẹ́lí ló ń dé sí ojúwòran yín láti lè ṣẹ́ wa ìròyìn fẹ́lífẹ́lí online tv lónìí tí í ṣe ọjọ́ ajé ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹsàn-án ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ìpalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027 látinú ẹgbẹ́ òṣèlú PDP báyìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ ọmọ oyè èyí tí wọ́n yóò fà kalẹ̀ tí yóò díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú náà. Ṣùgbọ́n pẹ̀lú bí oníkálukú wọn bí wọ́n ṣe ń fi orúkọ àti èròǹgbà wọn lórí ẹni tí wọ́n ní lọ́kàn láti lò, bẹ́ẹ̀ náà ni ó ń fa aṣọ ẹgbẹ́ ọ̀hún ló fàya gbẹrẹgẹdẹ tó ti ọ̀pọ̀lọpọ̀ àwọn gbọ́nmi-sí-omi òtó èyí tó tún súyọ nínú ẹgbẹ́ òṣèlú PDP náà. Bẹ́ẹ̀ bá gbàgbé, ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n ní èròǹgbà láti gbé ipò ààrẹ wá sí apá gúúsù ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí wọ́n gbà lérò láti mú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé. Ṣùgbọ́n lópin ọ̀sẹ̀ tó kọjá yìí o, nínú ìpàdé alágbolé èyí tí wọ́n ṣe, èyí tó pa àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà pọ̀, níbẹ̀ ni wọ́n ti forúkọ àwọn ènìyàn mẹ́ta èyí tí wọ́n jíròrò lé lórí ṣùgbọ́n tó ti ń di fàákàjà láàrin ara wọn o. Ńbẹ̀ láti rí ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ yìí ọ̀mọ̀wé Goodluck Jonathan, bákan náà Peter Obi èyí tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ́dún 2022 darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Labour Party, àti gómìnà tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé o. Èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n fi ọwọ́ sí láti lo Jonathan, ṣùgbọ́n tí àwọn kan tí wọ́n kẹ̀yìn sí wípé Peter Obi ni wọ́n fẹ́ o. Èyí tó tún mú àwọn kan láti gbà á lérò wípé kí oníkálukú wọn kí wọ́n fi ọwọ́ sí Ṣèyí Mákindé o. Wọ̀nyí ni àwọn tó ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ èyí tó di fàákàjà o. Ṣùgbọ́n nínú ìpàdé náà wọ́n fẹ́ ní ọ̀rọ̀ ọ̀hún tì síbì kan o, èyí tí wọ́n mú Jonathan, Peter Obi àti Ṣèyí Mákindé láti bẹ̀rẹ̀ sí ní máa gbéyẹ̀wò síra wọn kí wọ́n mọ ẹni tí wọ́n yóò lò gẹ́gẹ́ bí ọmọ oyè tí yóò díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2027. Peter Obi ló ti di pàìtọ̀ tó bẹ̀rẹ̀ sí ní kéde wàásù ìgbàlà, ìfẹ́, ìfọwọ́sowọ́pọ̀ báyìí láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ ọ̀pákùtẹ̀lẹ̀ lọ sí èbúté ògo tí ó lè kó orílẹ̀-èdè Nàìjíríà yọ kúrò nínú ìjákulẹ̀ ìdákúrekú ètò ìṣèjọba èyí tí ò sànmọ́nà lórílẹ̀-èdè yìí. Peter Obi èyí tó sọ̀rọ̀ yìí nílẹ̀ Ìbàdàn lópin ọ̀sẹ̀ èyí tó kọjá o, lásìkò tó ṣe àbẹ̀wò sí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọba Adéwọ̀lú Rashidi Ládọjà nínú ilé rẹ̀ tó ń bẹ ní Bódìjà nílẹ̀ Ìbàdàn. Níbẹ̀ ni Peter Obi ló ti tẹnu bọ̀rọ̀ wípé lára àwọn àgbà ọ̀jẹ̀ nínú òṣèlú tóun wa àwòkọ́ṣe rere lára rẹ̀ náà ni Adéwọ̀lú Ládọjà tí í ṣe Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun èyí tí ó gbadé láìpẹ́ yìí, tí ó jẹ́ Olúbàdàn ẹlẹ́ẹ̀kẹrìnléní-ogójì tí ó jẹ ní ilẹ̀ Ìbàdàn. Peter Obi ní ìgbà tí gómìnà ọ̀hún tó ti ń bẹ gẹ́gẹ́ bí ọmọ aṣòfin àgbà èyí ò sẹ́nẹ́tọ̀ kó tó di gómìnà lòun ti rí àwọn àwòkọ́ṣe èyí tó dáa láti kọ́ lára Adéwọ̀lú Ládọjà síwájú kó tó di wípé ó tún padà di ẹni tí ó gba ọba ilẹ̀ Ìbàdàn tìlú Ìbàdàn tuntun o. Ó wá nínú òun dùn láti ṣe àbẹ̀wò sí o kó tó di wípé wọ́n dé adé ọ̀hún lé lórí. Ó wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fọwọ́sowọ́pọ̀ pè fún ìṣọ̀kan, ìfẹ́ àti láì fi ti ẹ̀yà tàbí ti èdè tó fi mọ́ ti ẹ̀sìn ṣe o, kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ lọ fún ìlọsíwájú o, kí wọ́n lè kó orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú kòtò ọ̀gbun èyí tí àwọn ọ̀jẹ̀lú tí wọ́n kó orílẹ̀-èdè Nàìjíríà sí. Ṣé àwọn àgbà bọ̀ nílẹ̀ Yorùbá wọ́n ní bíná ò tán lórí ẹ̀jẹ̀ kì í tán lẹ́ẹ̀kan o, àti wípé ohun gbogbo ló ní àlàkalẹ̀ òfin. Báyìí là ń ṣe, ó ṣeé ṣe
kó di èèwọ̀ nílẹ̀ bòmíì o. Adíá fún ìròyìn èyí tí ọ̀kan nínú àwọn àgbà agbẹjọ́rò àti adájọ́ àgbà nílẹ̀ yìí ọ̀gbẹ́ni Fẹ́mi Fálànà tó fi léde, èyí tí Fálànà tí ò rántí rẹ̀ mọ́ ti rántí orílẹ̀-èdè Nàìjíríà o. Fálànà ní ẹnikẹ́ni yòówù tó bá ti tàpá sí òfin àlàkalẹ̀ tí wọ́n fi ń ṣe ìpolongo ìbò nílẹ̀ wa, ó yẹ kí àwọn àjọ tó rí sí kò kárí ètò ìbò nílẹ̀ yìí INEC kí wọ́n fi pàṣán àti pankẹ́rẹ́ òfin kí wọ́n fi na irúfẹ́ àwọn olóṣèlú bẹ́ẹ̀ tàbí ẹgbẹ́ òṣèlú wọn. Gẹ́gẹ́ bí Fálànà ti sọ̀rọ̀ náà wòye wípé ó jẹ́ ìyàlẹ́nu láti máa rí àwọn olóṣèlú èyí tó jẹ́ wípé ohun tó yẹ kí wọ́n gbájúmọ́ ní ìlọsíwájú ìdàgbàsókè ilẹ̀ yìí, ṣùgbọ́n tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní polongo ìbò láti díje dupò ní ọdún 2027 léyìí tó sì sàpà èyí tó tàpá sí òfin àlàkalẹ̀ àjọ elétò ìbò ilẹ̀ wa INEC. Fálànà wá rọ àjọ INEC wípé báyìí ní ṣe nǹkan mi kò yẹ kó yí padà o, báyìí la sì ń ṣe nílẹ̀ wa yóò jẹ́ ìwò bòmíì, nítorí pé òfin ẹni tó gbé òfin kalẹ̀ òfin ti ga jù lọ, àparò kan ò sì ga jù kan lọ o, àfi èyí tó bá bà sórí ebè ó léyìí tó sì bà sórí ebè rèé yóò di oúnjẹ fún ọlọ́dẹ ni. Fálànà ní òun rọ àjọ INEC láti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ olóṣèlú yòówù tàbí ẹgbẹ́ òṣèlú yòówù tó ti ń polongo lásìkò yìí kí wọ́n fi idà òfin kí wọ́n fi gbé wọn kí wọ́n sì fà wọ́n wá síwájú òfin èyí tó wà ní ìbámu sí ohun tó ní ṣe pẹ̀lú ìpolongo ìbò. Ó ní nítorí wípé àjọ elétò ìbò lẹ̀ yìí wọn ì tí ì fi ọjọ́, ìgbà àti àkókò tí wọ́n bẹ̀rẹ̀ sí ní polongo wọn ì tí ì fi léde o, léyìí tó sì jìnnà sí àsìkò yìí, ṣùgbọ́n táwọn olóṣèlú kan tí wọ́n ti ń polówó àti polongo ara wọn lábẹ́nú léyìí tó ti bẹ̀rẹ̀ sí ní hàn sí ìta gbangba sí mùtúmùwà lẹ̀ yìí lórí èròǹgbà wọn, ohun tí wọ́n fẹ́ jẹ́ àti ohun tí wọ́n fẹ́ dà nínú ètò ìbò ọdún 2027. Àwọn olùgbé agbègbè kan tí wọ́n pè ní Lákúẹ́, Oríta, Adébà àti Ṣàngótẹ̀dó ní Ìbẹ̀jú Lẹ́kí ní ìpínlẹ̀ Èkó ni wọ́n wà nínú ìpòrúru àti ìbẹ̀rù ọkàn báyìí látàrí ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó rán èèyàn méjì lọ sí ọ̀run ní agbègbè Lákúẹ́ ní Àjá ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde, wọ́n ní òpin ọ̀sẹ̀ yìí tó kọjá yìí tí í ṣe ọjọ́ Sátidé ńlá àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún ni wọ́n kọlura wọn, èyí tó sì jẹ́ wípé àwọn méjì báyìí ní ìròyìn fi léde o wípé wọ́n ṣápa o tí wọ́n sì fi òkú wọn sí ẹ̀bá ọ̀nà. Nínú àwọn méjì ọ̀hún tí wọ́n pa náà ni wọ́n tún gé ọ̀kan lọ ní ọrùn ọwọ́ èyí tí wọ́n mú lọ tí òkú wọn sì wà bẹ́ẹ̀, èyí tó kó gbogbo àwọn olùgbé agbègbè náà sínú ìbẹ̀rù ìbojo ọkàn. Wàyí o, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti gbọ́ sí ọ̀rọ̀ náà tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí, èyí tí wọ́n ní ẹnikẹ́ni yòówù tí wọ́n bá rí wípé ajere ìwà búburú ọ̀hún ó símọ́ lórí o yóò wá síwájú òfin ni. Lákòótán nínú ìròyìn wa fún tòní. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited. Ọ̀kan nínú àwọn òǹsọ̀rọ̀ lórí ìkànnì ayélujára èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Bello Galadansi tí gbogbo èèyàn mọ̀ sí Dan Bello, ohun mà ló ti fojú wòye rẹ̀ léde lórí iṣẹ́ takuntakun kan èyí tí ọlọ́wọ́ síbí aláṣẹ arábìnrin ní Indabashi tó ṣe lópin ọ̀sẹ̀ yìí tó kọjá yìí níbi tó ti ṣe àpò ìrẹsì eléyìí tó lélúgba o nínú gbọ̀ngàn kan Tafawa Balewa Square èyí tó wà ní ìpínlẹ̀ Èkó, èyí tí àwọn ènìyàn tí wọ́n péjú pésẹ̀ síbẹ̀
tí wọ́n ń lọ bí 20,000 gẹ́gẹ́ bí Dambelo ti wá sọ ó ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti di nǹkan èyí tó jẹ́ pé ká fi sẹ́nu ká dákẹ́ ni ó ní lásìkò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ adúláwọ̀ àti àwọn ilẹ̀ òkèrè aláwọ̀ funfun tí oníkálukú wọn tí wọ́n ń wá ọ̀nà àbáyọ sórí ìmọ̀ ẹ̀rọ òde òní ìgbé ayé ìrọ̀rùn tí ó fi rọ gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè wọn lọ́rùn tí nǹkan yóò máa lọ bí a ti kọ̀wé rẹ̀ ní dáadáa orílẹ̀-èdè Nàìjíríà ó ní ọ̀tọ̀ lórin ni o oúnjẹ ìlà wọn gbájúmọ̀ èyí tí wọ́n ń sè láti fi tán ìṣòro ebi èyí tó ń pa àwọn ọmọlẹ̀ yìí ó léyìí fi hàn wípé lótìtọ́ àti lódodo elébi làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ wípé bí wọ́n bá ti ń jẹ báyìí ni wọ́n mọ̀ èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jẹ̀lú olóṣèlú tí wọ́n ń lo àǹfààní náà láti máa gbabẹ̀ mú àwọn ènìyàn tí wọ́n sì ń kó wa lóko ẹrú ìgbàlódé lórílẹ̀-èdè tiwa ó ní bí ò bá rí bẹ́ẹ̀ ni ó ní àwọn èèyàn èyí tí wọ́n péjú pésẹ̀ síbẹ̀ ó ní púpọ̀ nínú wọn ló lọ láti lọ rèé jẹ oúnjẹ ọ̀fẹ́ kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ káàkiri wípé ìrẹsì jọ̀lọ́ tí wọ́n sè ó rẹwà tó sì dá lẹ́nu ó ní bá a bá wò ó dáadáa ogunlọ́gọ̀ àwọn tó jẹ kí wọ́n wà ní ìgbà àti àsìkò iyàrá ibi tí wọ́n ti máa gbé ìmọ̀ ọpọlọ kalẹ̀ fún ohun tí ó ṣe àǹfààní fún orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n lọ bí wọ́n ti ń tọ́ ìrẹsì wò èyí tí wọ́n wáyé láti wá jẹ gẹ́gẹ́ bí Dambelo bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. tó ẹyẹ èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrìn míì nílé iṣẹ́ wa mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa ọ̀nà òní náà wá fún mi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín ẹ ṣeun gan ni o. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.